wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn agbẹjọ́rò Abdulaziz Adébọ́lá tí kálukú mọ̀ sí TaniOlohun. Sà, ẹ dákun bó ni kóòtù ṣe lọ ní òní sà, bó sì ni ó rí lára yín, bó ló rí lára olùbárà yín sà? Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ ṣé púpọ̀. Tẹ́ bá ṣàkíyèsí pé ní ìjẹta àwa sí ilé ẹjọ́ ṣùgbọ́n nítorí strike tó wà kò jẹ́ ká lè ṣe nǹkan kan lọ títí. Nínú tibẹ̀ a rí application fún bail àmúbẹ̀ níjọ́ yẹn, wọ́n ilé ẹjọ́ ò ní fún wa ní èsì, wọn fún wa ní ìjọ yẹn, wọ́n wá fi sí èyí ìyẹn la bá wá lè ní. So nínú ẹ̀sùn méjèèjì tí a fi kan Abdulaziz Adébọ́lá TaniOlohun tí gbogbo wa mọ̀ ní TaniOlohun, ilé ẹjọ́ ti fún wa ní bail, wọ́n ti fún wa ní bail lọ́nà méjèèjì. Ní alákọ̀ọ́kọ́ wọ́n ní kó mú onídùúró 3 wá, ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kó mú onídùúró 2 wá. So ní ṣókí bí a ṣe rí lé nìyẹn, èyí tó túmọ̀ sí pé tí a bá rí bẹ́ẹ̀lì wọ̀nyẹn perfect léènì sọ́la, a gba freedom ẹ̀ láti máa tẹ̀lé wa. Àwọn cases méjèèjì nísìnyí àti àjọ́nà sí 9th of January 2024. Náà sà, ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo tún wá ní fún yín, àsìkò ẹ̀yin jẹ́ oníbàárà Abdulaziz Adébọ́lá TaniOlohun, ní fún àwọn Muslim tí wọ́n jọ ní kéèsì, bó ni ìwòye sí wọn àti ìwojú wọn tẹ́rí ní kóòtù lónìí? Bí tí ẹ ṣe ní kóòtù lẹ́nu nìkan láti ilẹ̀ wá tí mo ti ń wo ṣàkóso kí ló ṣẹlẹ̀ àti bí nǹkan ṣe ń lọ, a rí i pé látàdọ̀ àwọn Muslim community, a rí i pé pàápàá jùlọ nígbà tí màmá TaniOlohun ti wá láti Ìbàdàn lákọ̀ọ́kọ́, ṣe bá ṣe rántí tí wọ́n wá wọ́n bẹ àwọn community pàápàá jùlọ àwọn sheikh tàbí àtàwọn tó kù, gbogbo wọn kọ́ sí àti ìgbà yẹn ni mo rí i pé ìpẹ̀tù àti àlàáfíà lórí ọ̀rọ̀ yìí láàrin àwọn méjèèjì tí ó ti ń jọba. Lẹ́yìn náà ó tún farahàn wípé àlàáfíà ti ń jọba ní ẹjọ́ náà. Náà bàbá, ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn fáǹsì, ká sọ pé fáǹsì TaniOlohun, nítorí ó dùn mọ́ mi pé ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ lérí mídíà lọ́tún lọ́sì, ìmọ̀ràn wo lẹ ní fún wọn tí ó fi já sí kinní yìí kó fi já síbẹ̀ ti fẹ́ jálẹ̀? Ìmọ̀ràn ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ara àwọn bàbá dáadáa kan tó yẹ pé àwọn ń pẹ̀tù sáwọ́, bẹ́ẹ̀ la ṣe àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n sáà ń bá àwọn ọmọ tí ọkùnrin yìí ti ń fìlì níbi tó wà. Ìmọ̀ràn wo lẹ ní fún wọn? Ṣé kí wọ́n máa ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe ń bàjẹ́ lọ ni? Ṣé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ ni? Àbí kó sì tún ṣe sùúrù? Gbogbo wọn kò sọmọdé láàrin wọn, kò sọmọdé láàrin wọn, nítorí náà gbogbo ohun tó ń lọ làwọn náà rí báyìí. Òfin tó fi ààyè gba wípé a ní freedom of movement, ó tún fi kọ́másì, ó ní ojú ibi tí ẹ gbọ́dọ̀ lọ nígbà tí kò bá wọ̀. Òfin tó fààyè gba wípé ká freedom of movement, ó fi kọ́másì èyí tó jẹ́ pé ó ní ojú ibi tí ẹ. This is OĽdùà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.